ní dá wa láàmú. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ọ̀nà jíjìn, a dúpẹ́ pé ẹ mọ rírì àwọn nǹkan tí à ń ṣe torí pé ká pé ni ká sọ bó ṣe dùn mọ́yàn tó àti bí ṣe ń dá ẹ̀ láàmú tó, àbí nípa wípé tọ̀ kí ló dé tẹ́ fi lè kún, àbí ṣe gbúrò nǹkan báyìí rí tí ó jẹ́ pé ìtàn ìlú wa tí a ò fẹ́ kó sọnù tó yà ń bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan pàdé látara gbogbo ẹ̀yin tí ẹ wà ní ìlú òkèèrè. A dúpẹ́ lọ́wọ́ yín gidi gan fún àtìlẹ́yìn yín tí ẹ̀ ń ṣe fún wa lórí bọ́rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ṣe ń lọ pẹ̀lú àwọn information stem fún wa tí tá à ń sì ń lọ rí ṣèwádìí tí à ń bá bẹ́ẹ̀. Ọlọ́run bá yóò bá wa san yín ní ẹ̀san tí ó péye. Ọlọ́run bá kò ní dààmú ẹnì kankan yín. Gbogbo yín ẹ̀yin ojúlẹ̀ wa, Ọlọ́run bá yóò jẹ́ kí ẹ kó èrè oko, yóò jẹ́ kí ẹ kó délé. Ọlọ́run yóò wọlá bí ń ṣe ń jẹ́ òun. Gbogbo ẹni tí nǹkan ń dà láàmú bí tí bàtà ti gbé ń ta ẹnì kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ àtàwọn náà tá a jókòó ń bí náà, Ọlọ́run bá kí ọwọ́lá bí ń ṣe ń jẹ́ òun kó fún wa ní ìgbé ayé rọrùn, kó má fi ayé kó má fi ní wa lára. Ọlọ́run bá kó má jẹ́ kan fa ayé bú wa káwa náà. Káwọn sì wí wa tí wọ́n fi ayé wọn fi kọlù wa torí pé gbogbo nǹkan tí ẹ̀dá bá fẹ́ ṣe láyé tí ó bá ti fi tí ń jẹ́ òdodo, tí ó bá ti fi ṣe, onítọ̀hún ò ráyé wa, onítọ̀hún ò ráyé wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àfáà mi nínú ẹ̀kọ́ tó kọ́ mi, ó ní lópin ìgbà tó bá ti jẹ́ pé nǹkan tá bá pè ní nǹkan aburú ni, kò bá wá jẹ́ pé gbogbo ìlú ní ṣe, orúkọ aburú náà láàmú ọkọ̀ mọ́. Ó ní lópin ìgbà tá bá ti sọ pé nǹkan yìí òdodo ni, kò bá wá jẹ́ pé nǹkan oṣù náà ní bá ń ṣe nínú gbogbo ìlú, ààyè òdodo náà ni ó wà. Yóò padà wá jẹ́rí gbogbo àwọn tí wọ́n bá wà níbẹ̀. Gbogbo ẹni tẹ́rí tí wọ́n sá fún ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ àbí tí wọ́n tàpá sí tí ń lọ, tí wọ́n fi ààbò sí nǹkan kan, tí wọ́n fi kọrùn bọ ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́. À ń bẹ Ọlọ́run bá pé kọ́ Ọlọ́run bá kó bá wa san kálukú wọn lẹ́san gẹ́gẹ́ bí èròǹgbà wọn lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ àti bí wọ́n ṣe ń fẹ́ kí ọ̀rọ̀ ara wọn kí ó ṣe rí nípa ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá kó bá wa ṣe bẹ́ẹ̀ fún wọn torí pé nǹkan kan ló dá wa lójú pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a bá mọ arákùnrin kan tí wọ́n ń pè ní Michael Jackson, olórin ni. Ó ṣe eré kan nígbà kan, ó ṣe orin kan nígbà kan tó wá jẹ́ pé tẹ bá rí ijó rẹ̀, ẹ bá wo ijó náà nígbà náà, even gan àwọn tó ra dàgbà díẹ̀ nígbà náà gan ẹ̀rù tó máa ń bà wọ́n láti wò pé ṣé kìí ṣe pé bóyá àwọn àlùjànnú kan ó jí láàrin òru tó wọn wá káwọn mọ́ pẹ̀lú bí eré yẹn ti ṣe rí nígbà náà. À ń pè orin yẹn àti fíìmù yẹn à ń pè ní Thriller. Tẹ bá wo ijó tí wọ́n jó nínú Thriller yẹn, ọ̀kan ń bẹ níbẹ̀ tó yẹ pé ni mò ń sábà máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọn ò dúró ti ìlú Ògbómọ̀ṣọ́ pé bí wọ́n ti ṣe jó lọ síwájú yẹn nígbà tí wọ́n bá padà wá, wọ́n mọ̀ backslide padà wá ní gẹ́gẹ́ bí ijó nínú Thriller. Tẹ bá sọ pé wọ́n backslide padà gẹ́gẹ́ bí ijó Thriller bí ó ṣe rí yẹn, ṣùgbọ́n níbo náà fẹ́ fojú sí nígbà tí ìwà tí wọ́n hù tí kò sì tẹ́wọ́ gbà mọ́. Ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká jọ wá ìdàgbàsókè fún ìlú Ògbómọ̀ṣọ́ bí ọ̀nà Ògbómọ̀ṣọ́ tí Ọlọ́run bá tí ó jẹ́ kí àgbéga kó fi bá Ògbómọ̀ṣọ́. Tí àwọn tó síwájú wa bá ṣe nǹkan dáadáa kalẹ̀, táwa yìí náà tá a dé bá, mo bá story kan pàdé, ìmọ̀ impress mi ní gbogbo ìgbà tí mo bá ti rántí story yẹn. Kí ni story yẹn? Mo bá bàbá àgbàlagbà kan níbi tó gbé tí ń gbin èpò tó fẹ́ fi gbin àgbọn. Àwọn tó wọ́n kọjá lọ wá pé bàbá kí ló dé? Kí ni tó fẹ́ gbin yìí pẹ̀lú ọjọ́ orí yìí? You are 80 something. Ìgbà wo ni kí ni ìfẹ́ germinate wípé ẹ fi wá kàn yín náà tẹ́yìn ló fi wájú náà rárá. Àwọn kan náà ṣe ìtawà náà ń jẹ kalẹ̀ ní ìsìn tí wọ́n bá ṣe kalẹ̀ ní àwọn ní débà sáwá fẹ́ kó parẹ́ náà ni àwọn gbọ́dọ̀ jẹ́ kó parẹ́. Àwọn tó ṣe dáadáa kalẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, à ń bẹ Ọlọ́run bá ibi tí Ọlọ́run bá kó mọ́ sábà wà tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rere. Àwọn kan sì ń bẹ tán ti ṣe dáadáa tán sì tún wà lọ́wọ́ pé wọ́n ń ṣe dáadáa tàbí wọ́n ní àníyàn pé wọ́n fẹ́ ṣe dáadáa sílùú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá yóò bá wa kún wọn lọ́wọ́ lórí rẹ̀. Mo kọ́kọ́ fẹ́ sọ ọ̀rọ̀ kan síwájú níbí yìí kó tó di wípé màá mú òkodoro ìtumọ̀ tí mo fi jáde wá sí orí ọ̀rọ̀ yìí. Mo fẹ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí òun ni wípé nípa ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin ọlọ́pàá ìlú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin ni mo kọ́kọ́ bá ní lóhùn, kí n kọ́kọ́ gbà yín lóhùn náà kí n pè yín sí àkíyèsí pàtàkì kan. Mo lérò wípé ní èní yìí, torí ìgbà táwọn èèyàn bá mọ̀ wò ẹ mọ̀ fi probably bóyá ọjọ́ Monday lẹ́fi mọ̀ wò, but a mọ̀ fi ṣe èní yìí gẹ́gẹ́ bí bó ṣe ṣẹlẹ̀. Ní èní yìí mo wà nínú ilé, ẹnìkan pè mí pé ṣé mo ti wo orí Facebook, ṣé mo ti rí nǹkan tí Àmọ̀tẹ́kùn Oòduà, ṣé mo ti rí nǹkan tó kọ síbẹ̀. Ó ní èmi pẹ̀lú òun a jọ pàdé online
ní aago 12 which means ó ní ọ̀rọ̀ tó fẹ́ sọ, èébú ni, ọ̀rọ̀ gidi ni sí mi. Fọ́tò tó fi síbẹ̀ nìyí. Mo fi ìpẹ́ ti rí fọ́tò yẹn bó ṣe place ẹ̀ nìyẹn pé èmi òun jọ ní ọ̀rọ̀ láago 12. Èmi náà wá bọ́ sórí Facebook, mo wá kọ síbẹ̀ wípé in tó bá fi lè mú, tó bá fi lè jáde, tó bá fi lè bú mi, pẹ̀lú ògo Ọlọ́run, àwọn tán sanwó wọn màá jáde sí wọn big time. Most especially mo fẹ́ kẹ́ quote mi pẹ̀lú nǹkan tí mo ń sọ yìí, most especially Alhaji Monsuru Ejide. Mo lè sọ pé àwọn kan wọ́n sponsor wọn. Ọ̀pọ̀lọpọ̀ videos tó ń jọ ṣe tán lọ sí nípa tí Olúgbọ́n ní nǹkan kan ní bó ṣe ń ṣe lẹ́yìn wọn is an evidence for me to show wípé ọmọ wọn ni, torí pé wọ́n host wọn láti wípé wọ́n ní wọ́n ṣe meeting kan nígbà tí wọ́n fi ń sọ̀rọ̀ peace nílùú Ògbómọ̀ṣọ́. Reverend Niyi ó dàbí ẹni pé ṣe meeting pẹ̀lú gbogbo wọn, tí mi ò bá tì fọ́tò bíi meeting tí wọ́n ṣe nìyí. Mo rò pé ti rí. Kí ni mo tún fẹ́ fà jáde lẹ́yìn báyẹn? Ọlọ́pàá ìlú Ògbómọ̀ṣọ́ ẹ tún dìde wípé torí pé wọ́n ń fẹ́ àlàáfíà fún ìlú kàtẹ̀pẹ́rù àwa ilé mọ́ wà níbẹ̀. Fọ́tò ti ẹ̀yin ọlọ́pàá tẹjọ yà ni ẹ. Gbogbo fọ́tò yìí ìní Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ wà níbẹ̀, ìní Àmọ̀tẹ́kùn Oòduà ló wà níbẹ̀. So àwọn ti feel wípé àwọn tó lè bá sọ̀rọ̀ pé wọ́n wà nílùú nìyẹn, láti pé wọn ò fẹ́ dàrúdàpọ̀ kankan nílùú. Kí ló fà tí mo fi pe Alhaji Monsuru sínú ọ̀rọ̀ tí mo sọ pé àwọn ọmọ wọn ni? Torí wípé mi ò lè ever gbàgbé ní Alhaji Monsuru sọ fún mi. I have it on audio. Mo fẹ́ keep ẹ ní àwọn kan bẹ tí mo fẹ́ keep gidi gan. Nígbà tí ọ̀rọ̀ mi pẹ̀lú Alhaji Monsuru fi ń gbóná, mo láwọn oríṣiríṣi nǹkan tí mo keep tí mi ò lè keep. Mo lè máa fẹnu sọ torí wọ́n lè máa jiyàn rẹ̀. Ìjọ tán bá ti wọ́n sọ̀rọ̀ màá lọ rí máa present ẹ̀ lọ́wọ́ níbi tó máa gbé tí wọ́n fẹ́ present ẹ̀. That is gbogbo ìjọ tọ́lọ́run bá ti ní kán ṣe tán láti fẹ́ lọ sí court, màá lọ máa present ẹ̀ ní court. But ẹ kà máa fi ti gbọ́ ìtẹ́gbọ̀n ni. But ó dá mi lójú pé àwọn tán súnmọ́ mi wọ́n pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó mò ń sọ fún yín tí mo sọ pé ó ti ṣẹlẹ̀. Kí ni mo fẹ́ fà jáde níbẹ̀ ni wípé Alhaji Monsuru, níjọ́ tá Alhaji Monsuru ti sọ pé gbogbo ìbú táwọn ọmọ yìí bá ń bú mi ní online, that is the price I have to pay. You know what it means? Wọn ò dẹ̀ withdraw ọ̀rọ̀ yẹn up till now. Nígbà tí àwọn Reverend Niyi tán ṣe ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn Àmọ̀tẹ́kùn àti Ṣèyí, mi ò sí níbẹ̀, wọ́n gbowó kúrò níbẹ̀ ni. Nígbà tán tún ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ti ìlú Ògbómọ̀ṣọ́, mi ò sí níbẹ̀, wọn ò lè rówó gbà kúrò níbẹ̀ yẹn torí pé láàrin àwọn ọlọ́pàá ẹ foríjì mi, tó bá lọ kí wọn kí ló mú wá fún mi ni, tí ó bá tún lọ kí ló fẹ́ filẹ̀ lọ́wọ́ pẹ̀lú wọn. So they are all our friends. Àwa náà sì mọ̀ pé possibly pé salary náà kò tó nǹkan mọ́ ní ìsìn, kọ́lọ́run bá kí ó ṣàánú wa. Nígbà tí nǹkan ṣe tó pọ̀ lọ́jà, àwọn ibi salary wọn ti ṣe rí, ká tó wá pé ní ìsìn tó yẹ pé nǹkan kan náà ni gbogbo àjọ ńlá pẹ̀lú wọn ní ọjà pẹ̀lú àwọn olówó. Kọ́lọ́run bá kó ṣe ilẹ̀kùn fún wa nílùú Nàìjíríà. A ní ọ̀rọ̀ tó pọ̀ tá a fẹ́ sọ nípa Nàìjíríà, analysis wo la fẹ́ sọ nípa àwọn olóṣèlú both in the north and the west, south west, east. Wàláhì kò sí kankan tí ò lè tẹnu mi jáde tí mi ò lè rí nǹkan tí mo lè sọ lórí rẹ̀. But I don't want to get myself distracted pẹ̀lú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni mí, tó gbà kó bá wàá jẹ́ pé bóyá àwọn nǹkan tí màá ṣe tó máa fi wọlé Ọlọ́run lórí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ ni ó tẹ́ mi lọ́rùn. Inú mi dùn, ọkàn mi balẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run màá máa wà nínú history gẹ́gẹ́ bí ti Lumumba ti Congo. Ẹ wò gbà tán fi gbá nation cup, ẹ wo arákùnrin kan tó yẹ pé gbogbo ọjọ́ tán máa ti ń gbá bọ́ọ̀lù bá tí ó dìde tí ó nàka sókè, tó yẹ pé kí ni ń ṣe, ó fi rántí Lumumba ni pẹ̀lú sacrifice tó ṣe pẹ̀lú ìlú wọn tí wọn ò gbàgbé. So kò sí nǹkan téèyàn ṣe táyé gbàgbé wọn padà hàn. Tèmi tí mò ń bá lọ ni mò ń bá lọ yìí, tí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ tí ń bá lọ ní ń bá lọ yìí, tí Àmọ̀tẹ́kùn tí ń bá lọ ní ń bá lọ yìí. The good thing about it àmọ́ ni pé tá a fi ń ṣe sùúrù ni pé story Àmọ̀tẹ́kùn nígbà tó bá délẹ̀ tán, a fẹ́ ká parí ọ̀rọ̀ Yunusa ni, yóò padà díìgì ibi tí bàbá tiẹ̀ náà bá wà l'Ógbómọ̀ṣọ́, yóò padà mú jáde. A mọ̀ pé
ìyá ẹ̀ ó wá lọ́kọ nílùú Ògbómọ̀ṣọ́ ni àti bàbá ẹ̀ kò kí ń ṣe ọmọ Nàìjíríà. Ó wà láyé ni ó ti kú ni we can't tell, but gbogbo nǹkan tí wọ́n rán láti wípé kó àmọ́ ṣe nílùú Ògbómọ̀ṣọ́, àkọ́kọ́ ó ń fi ń tẹ ojú Christianity mọ́lẹ̀, ń bà yín Christian lójú jẹ́ tó bá yẹ pé Christian náà tó bá ní pastor tí ń lọ sí abẹ́ rẹ̀ lórí ìjọsìn. Ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé oníṣẹ̀ṣe ni ń fi ń bà wọ́n lójú jẹ́. Ẹlẹ́ẹ̀kẹta àwọn Oòduà tí wọ́n pera wọn ní OPC bí ọmọ ẹgbẹ́ wọn ni bí kì í sọ ọmọ ẹgbẹ́ wọn ni, when time comes à ń kàn dákẹ́ fún tó kù tí ò gbọ́, because it's something that we are ready to write petition láti béèrè nígbà tí wọ́n bá draw attention OPC, tí wọ́n bá draw attention Àmọ̀tẹ́kùn tó wà ní under àwọn state tó yẹ pé state ní sanwó wọn, tó bá jẹ́ pé àwọn náà ni wọ́n wá kọ́ níbi kó jáde kó lọ rí mọ́ blog, kó lọ rí mọ́ gbéèbú, kó lọ mọ́ ṣe tó bá wù ú pẹ̀lú àwọn èèyàn nílùú. We know what we are doing, but a ò fẹ́ ṣe lálágbára fún tó bá jẹ́ pé ó bá wọ́ọ̀tẹ̀ láti pé kó sọ pé òun fẹ́ máa jẹ́ Oòduà àbọ̀ fẹ́ máa jẹ́ Àmọ̀tẹ́kùn nínú ìlú tí kò sì jẹ́ kankan nínú gbogbo ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tí ń ṣe yìí. ìsí Christian pastor wo ni ń kọ wípé kó máa sọ̀rọ̀ sí kán máa sọ kó máa wà ní igun pé kán máa bú àpèrè ìlú Ògbómọ̀ṣọ́, àbí ẹ̀tànjẹ wo lájọ́ ń ṣe fúnra wa. Tó bá jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe náà ni àwọn oníṣẹ̀ṣe wo ló kún lọ́wọ́ láti pé kán máa ṣe yẹn tí ṣe yìí ọmọ Ògbómọ̀ṣọ́. Well, I have a lot of his story tó yẹ kí mo mọ àwọn ẹbí rẹ̀ àti ráwọn ọ̀pọ̀lọpọ̀ tán ti sọ̀rọ̀, ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ foundation rẹ̀ kò dáa, òun gẹ́gẹ́ fúnra rẹ̀ kò sunwọ̀n. That is why tó yẹ pé kò sure nígbà tí fi ń ṣe Christianity òun gan náà kò rí Christianity òun náà ṣe nígbà tó fi ń ṣe. Níbi gbogbo tí máa ta ọjà gbogbo eré tó sá láàrin àwọn tó ń jọ ń ta ọjà, gbogbo bọ́n ṣe lù ú bọ́ sí òhò ṣe gbogbo rẹ̀, gbogbo báwọn tó jẹ́ bí àwọn àǹtí rẹ̀ ò sí lé ọkọ̀ gbé. Omi ìbẹ̀tọ́ pé ó ti lọ́kọ méjì mẹ́ta dórí mẹ́rin wọ́n tún padà sílé ni. So foundation tiẹ̀ ò dáná already. So gbogbo tóun náà bá fẹ́ ṣe ibi táláyé bá ti bàjẹ́ sí òun ní máa wà. Ibo náà fẹ́ wà júrú káàmpù bí tí wọ́n wà yẹn náà lọ láti pé tí ó bá bàjẹ́ kó bàjẹ́. Already ọmọ lẹ́lẹ̀ ni wọ́n, kò sí ilé tán fẹ́ sá àfi kálukú kó bọ́ sílẹ̀ lẹ̀. So in tí mò ń sọ níbi ni pé ẹ̀yin ọlọ́pàá, it doesn't look like in tí mò ń sọ yìí is not an insult. I'm just giving an evidence of the people that we are talking about. Ẹ̀yin lẹ ṣe meeting pẹ̀lú wọn, tẹ̀ní ẹ wá ìrẹ́pọ̀ nílùú Ògbómọ̀ṣọ́, ẹ wá àlàáfíà pẹ̀lú wọn. Àwọn náà jáde ní ìsìn. Go and check all my video. I've never for one day insulted any of them. Mi ò sì tí ìfijọ́ kan gbé fọ́tò ẹnìkankan wọn jáde. Despite the fact pé Àmọ̀tẹ́kùn Oòduà, he has the guts láti wọnú ilé my family house, ibi yàrá tí mo ti máa ń ṣe àdúrà inú ilé mi, ọlọ́rẹ̀ tú inú ilé yẹn táwọn wò pé báyà mo ní òòṣà kan tí mò ń bọ páwọn rí mi mú mo rí mi mú tọ́jọ́ tú inú ilé yẹn. Lẹ́yìn ìgbà tó parí eléyìí tán náà ṣe lọ rí interview bàbá mi láti máa béèrè pé sọmọ ọkọ ni mí ni àbọ̀ máa lè mí ní sí bàbá mi ló bí mi ni. The man who is aged, èmi pẹ̀lú bàbá tó bí mi tá a bá jókòó ń gbà mí not for anything. Gbogbo wa náà láti mọ tí máa ṣẹlẹ̀ pẹ̀lú àwọn àgbàlagbà. Tẹ́ bá ti jókòó tẹ́ bá ti jọ sọ̀rọ̀ báyìí bàbá ó sọ pé lágbájọ́ ọ̀chẹ́ ìbéèrè mi wọn ẹbẹ́ ni tá a gbé fọ́ọ̀mù fún yín tẹ́jọ sọ̀rọ̀ tán ní ìsìn ni àwọn náà lọ rí gbé kámẹ́rà fún lé síwájú in order to come and blackmail me. The same old man ni wọ́n gbé lọ sí mọ́sálásí. I have a lot to present. Ló jẹ́ kí n máa sọ, mo wá bọ́ sórí Facebook máa lọ rí sọ fún wọn pé ẹ kìlọ̀ mo tó ṣe lórí voice note sínú group wa torí mo ti mọ̀ pé àwọn ọmọ Alhaji Monsuru wọ́n wà lórí platform. Ẹ tètè kìlọ̀ fáwọn ọmọ yín o torí ẹ̀yin lẹ sọ wípé that is the price I'm going to pay. Tó bá jẹ́ pé ẹ̀sìn tó ń sanwó kán máa bú mi lọ ni, tẹ́yìn sì ń sáré kálẹ̀ káàkiri pé ń bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri, tán bá bú mi ò ní dákẹ́, máa padà sórí yín. Tán bá pè mí lọ́mùtì, ibi tẹ́yìn náà ìgbẹ́ ti ń jójú ọtí lára, máa gbé jáde, mo ní fídíò rẹ̀ lọ́wọ́. Tó bá fẹ́ máa fi àwọn ọmọ yín láti pé ká máa fi blackmail èmi ò ní, I'm not going to blackmail you. I'm going to bring the facts about you. Gbogbo ọ̀rọ̀ tó máa fẹ́ sọ nípa yín máa mú jáde ni, máa mú fídíò gbogbo bẹ́ẹ̀ ṣe lọ rí bọ́ sórí tẹ́ǹsọ̀ fún àwọn ọmọ yín kíkan bọ́ sórí social media kán mọ́ lọ rí mọ́ bring àwọn kíní wọn down. They are just bringing down nothing for nothing sake. Àwọn tó ti wà lọ́wọ́ tèmi ti wà lọ́wọ́ mi for the whole public to see it. Mò ń kàn kìlọ̀ fún yín ni láti pé kẹ́ ẹ kìlọ̀ fún wọn. Àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ la wà. Àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ la wà. Ẹ̀yin ọlọ́pàá, I'm using this medium láti pé kí n fi mọ́ sọ fún yín pé mo mọ̀ pé tó bá jẹ́ pé mo bá bú yín ni, mo bá bú Tinubu, àmọ́ bá bẹ́ẹ̀ nìkankan ni, ìrọ̀lẹ́ pa. Bẹ́ẹ̀ bá fẹ́ wọnú yàrá mi ní gbogbo ibi tí mo bá wà, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe trace mi tẹ́ fi wá bá mi nù yàrá mi tẹ́ fi wá mú mi.
so wípé ò mọ kankan nípa information nípa gbogbo tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ amẹ́kan tó ń sọ tẹ́ẹ̀kan fi dákẹ́ mò ń sọ nìyẹn, mò ń pariwo torí tó bá délẹ̀ máa lè present ẹ̀. In tí mò ń sọ yìí láti òkè pátápátá in tẹ́ kọ́ mi nìyẹn. In tí mò ń sọ yìí láti òkè lọ́nlọ́nlọ́nlọ́n láti Àbújá wà láyé tẹ́ ti kọ́ mi ni. Kìí ṣe pé mò ń fi ń jà kìí mò ń fi ṣe, mo ní ẹ̀jẹ̀ mi nídìílé ìyá tí ń ṣiṣẹ́ ọlọ́pàá tí ó pọ̀ ga ni wọ́n. Mo ní ọmọ nídìílé bàbá tí ń ṣiṣẹ́ ọlọ́pàá. Mo láwọn ọ̀rẹ́ tí ń ṣiṣẹ́ ọlọ́pàá. Mo láwọn tí mo kọ́ nígbà tí mo fi wà tí mo fi ń kọ́ wọn ní bọ́ọ̀lù tájọ wà. Mo ní wọn tán pọ̀ tó ń ṣiṣẹ́ ọlọ́pàá tán jìnnà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mọ́ yà wọn ìyá coach kí ló ti kí nǹkan báyìí ṣẹlẹ̀ kí ló ti mọ̀ náà ọ̀rọ̀ lù mí ni. Ẹ fi mí lẹ̀ pẹ̀lú wọn. We will know how to deal with ourselves. Owó ní mú àwọn lára tán fi ń ná tó wù wọ́n tán fi ń ṣe nǹkan tó ń ṣe. Mò ń bẹ̀yìn lórúkọ Ọlọ́run ọba ẹ̀yin ọlọ́pàá ẹ pè wọ́n o, torí ẹ̀yin gan náà ni máa padà tún fi ṣe ẹlẹ́rìí ọ̀rọ̀ nígbà tó ń bá jáde tó ń bá ti bẹ̀rẹ̀ sí máa bú wọn. Èmi ò ní kọ lẹ́tà torí nígbà tẹ́ ẹ fi pè wọ́n, I have an evidence pé nígbà tẹ́ ẹ fi pè gbogbo ìlú, nígbà tí kíní fi wà ní bẹ̀rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ mo rán àwọn delegates márùn-ún lọ ṣe meeting pẹ̀lú yín. At the end of the day wọ́n padà sign attendance. Lórí attendance yẹn wọ́n use attendance yẹn against àwọn èèyàn wa nígbà náà wípé àwọn èèyàn wa ti wá sign pé kí Yunusa kó máa ṣe ìmáàmù lọ nígbà náà. Kò jọ àwa pẹ̀lú yín àwùjọ ṣerú nǹkan báyẹn àti tẹ́ ẹ̀ bá ní rẹ́kọ̀dù ló kù. Àwọn èèyàn márààrún yẹn wọ́n ń bẹ láyé wọn tí kú Ọlọ́run bá yóò ti kẹ́ni gbogbo wọn kógùn tí wọ́n ní kán kọ ìwé attendance. Nígbà wọn kọ attendance tán wọ́n yìí sí nǹkan. That is one of the meeting. Nígbà tó yá ẹ tún pé all the youths mi ò ní dá sí because I'm not a youth. Ẹ lọ nígbà tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa bí yín léèrè àwọn ọ̀rọ̀ question and answer lórí bí ń ṣe ń lọ. The next thing tẹ́ sọ jáde níjọ́ náà ni pé ẹ ṣáà jẹ́ kí status quo rẹ̀ kó remain báyìí kẹ́ni kankan kọ́ mọ́ temper pẹ̀lú ọ̀rọ̀ Yunusa. Nígbà tí gbogbo wọn dé láti ibi meeting mo dẹ̀ inform wọn ẹ gbọ́ o meeting lẹ lọ lẹ ti dé yìí a dẹ̀ ti kìlọ̀ fún yín wípé wọ́n ti sọ fún wa pé àwa yìí ti tọ́ bọ̀ wípé a ò ní fi agbára fi yọ Yunusa. Nǹkan tá a fi yọ òfin la fi yọ Yunusa. We signed that. Adúpẹ́ fọ́lọ́run pé gbogbo àwọn tán sáré lọ sáré bọ̀ tí má àwọn tó lọ ṣe meeting pẹ̀lú wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ibi táwọn náà tó padà conclude sí nìyẹn. Àwọn náà sáré pé wọ́n lè mọ̀ ṣe ogún ọdún ọgbọ̀n ọdún làwọn mọ̀ fún wọn ṣẹjọ́ lọ kí ni wọ́n wá sá káàkiri tán fi sọ pé ká má continue ẹjọ́ torí pé kò sọ́gbọ́n tán lè dá súnmọ́ bí láìláì ìlàhùwà ẹni tí ò rà nínú gbogbo wọn yóò padà sanwó ọjà torí pé ó sojú rẹ̀ nígbà tán fi ń ta ọjà tí kò lè bí continue wọn. I really know what I'm doing. I don't want to get myself distracted lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́. Mi ò ní fẹ́ kí n pé ẹnìkan lẹ́jọ́ kó wá di pé ẹjọ́ pọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kámọ́jọ ìjọ ò ní kéèsì lọ́ba níkà kan pé àti ẹ̀sìn bí nígbà wọn sọ pé ọjọ́ kéèsì àròpé tìlú ni táàfì wá mọ gbàgbé tìlú táàfì mọ tátù tó mọ gbàgbé tí lọ́ba níkà. Mi ò fẹ́ ló jẹ́ kí n ṣe sùúrù. So mò ń sọ ní ẹ̀yin ọlọ́pàá lẹ́yìn tẹ́ ṣe mítìnì yẹn pẹ̀lú wọn tán lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tó di pé Reverend Niyi tán call fún ìpèpè àlàáfíà ẹ tó padà tó pè wọ́n tẹ́ tó jókòó lórí pé ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ ló kù tá à ń fẹ́ kí everybody kọ́ mọ́ sọ. So tí kì í bá ṣe bẹ́ẹ̀ ẹnìkan kò gbọ́dọ̀ sọ lórí pé ń búyàn. Èmi ò gbé nìkankan. Go and check all my videos. Evidence ìwà tí kálukú wò tó wù àti analysis ni mò ń ṣe lé lórí which nobody can stop me from doing it. Torí even the present government àwọn nǹkan tẹ́ ti ṣe pamọ́ àwọn ayé ń wu jáde ní ìsìn wọ́n make analysis lé lórí. It doesn't call for anything. They just have to defend it. Yes, nígbà tẹ́nìkan dé wọ́n ní Tinubu fẹ́ràn Yorùbá jù gbogbo nǹkan tí ń ṣe ó ti ta Èkó ó ti ṣe gbogbo ẹ̀ ó ti ṣe. How many videos are there on the line? Gbogbo orú àwa yìí ní nǹkan tá a lè sọ nípa government but no, I'm particularly concerned about my fatherland. Táwọn náà tó bá jẹ́ pé ọpọlọ wọn bá jí tán bá mọ nǹkan tí wọ́n ṣe. Why can't they talk about any other thing nípa ọ̀rọ̀ ìlú? Jẹ́ ká jọ sọ̀rọ̀ ìlú. N tí mo sọ ọ̀rọ̀ Yunusa tó ń bá sọ pé Yunusa sọ báyìí what I expect of them ni pé bàbá lọ́ba ní ká irọ́ lẹ̀ pa ọ̀rọ̀ tẹ́ sọ yìí tó ṣẹlẹ̀ ní èsì ti tèébú. No! Tẹ́yẹ̀ máa ń búyàn kí nìkan tí ń kọ́ sí yẹn ó ń wá wàhálà ni kì í ṣe pé ikú yẹn ń dùn mí because nǹkan tó padà tún àánú wọn tó padà tún ṣe mí ni pé ọwọ́ ibi ti bà wọ́n wọn ò ní sọ́ọ̀sì mi tán fi fẹ́ jẹun mọ́ ju pé kán bú mi lọ tán bá sì bú mi ilẹ̀ yẹn ọ̀gá wọn máa fún wọn lówó sí pé ẹ fíìrì pé tán bá bú mi sẹ́yìn ọ̀tẹ̀ lérò pé I cannot give up like that and I'm not going to give up at all. Ẹ fọlọ́pàá gbé mi ẹ pè mí lẹ́jọ́
ẹ ṣe gbogbo ẹ, I still remain. Ẹ wá lérò pé àwọn ọmọ ilé ẹ̀mọ̀ rán sí mi pé ká máa bú mi, lè wá rò pé yóò distract, kò ní distract mi, rather tí ó fi distract mi yóò mú mi tún máa mú àwọn more facts jáde nípa yín ni. Táyé bá sì tún di gbọ́ tí àwọn ọmọ yìí ọmọ yín, àwọn ọmọ yìí ọmọ ìrìn àjò ìgbésí ayé yín, ìwọ̀nba táwa mọ̀ ìnáwó fi sọ̀rọ̀ tí ó sì máa mú ẹ̀rí lé lórí. Àwọn ẹlòmíì tọrọ ti ń ká lára, they are ready láti pé ká interview wọn, mo fi Ọlọ́run bá búra fún yín. And with people will just tell you we love you, we can't do without you, we say irọ́ lọ́wọ́ àǹdíẹ̀, n tó wà lẹ́yìn rẹ̀, n tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. Ẹ kàn kìlọ̀ fún wọn ni, kì í ṣe pé torí pé mo ní ká má bàa mọ̀ bú mi ni. No, tó bá fẹ́ bú mi láti pé ká fi trend, let them do it. If they do it, tí ò bá lọ dáadáa lára mi, màá mú tán fi bú mi, màá mú ìjọ wọn jáde tán sọ pé wọ́n lọ rí gbé mi, pé ilé ọtí wọn gbé ti mú mi. Mo ní fídíò bíi tẹ́yìn náà gbé ti mú àwọn àtúnyàn nínú yín tẹ́gbẹ́ ti mú tí àmúyó fídíò ní tijó kìí ṣe ọ̀kan kìí ṣe méjì tí mo ní lọ́wọ́, but yet láti bàtà ṣe yẹn I've never placed it. So kálọ̀rí mọ́ ṣe AI lémi lórí kẹwàá sọ pé ẹ̀ ń fi ń pòwe, ká lẹ́ ń fi ń pòwe fún, not me. Ṣé àrò pé mi ò lè tẹ́ńpà pẹ̀lú AI ni? No, I believe in nature, natural thing mo ṣe believe lé lórí nìyẹn, because I have seen much about what AI is all about. Wípé ìgbẹ̀yìn ayé ni, before you know it, it is leading people to another thing. It is making a lot of people to leave their own education. Láti pé wọ́n fẹ́ kàwé mọ́. It is leaving a lot of people to drop their culture. They are now becoming the culture of artificial. Àwọn náà ti sọ wípé it is an artificial intelligence. Ó ti mislead ilé ayé, wọ́n ti mislead ẹ̀. Ẹni tó ṣe fóònù tá ń lò yìí kò ṣe fọ́ọ̀mù rẹ̀, kò gbà kọ́mọ rẹ̀ kó lò náà. Gbogbo àwọn ọmọ wọn ò ní mentality wa láfíríkà náà ni pé mo gbọ́dọ̀ ní iPhone, mo gbọ́dọ̀ ní kíni. Gbogbo àwọn tó ṣe kíni ẹ̀hún fàyè rẹ̀ lè fáwọn ọmọ wọn. Ọmọ mélòó ló fẹ́ kàwé mọ́ nísìn because of the AI and the rest of the thing. So before you know it, ó padà mislead life from everybody. Kí ló òyìnbó sì fẹ́ ṣe? Wọ́n ní ẹ máa gbé fùrọ̀ ìyá yín jáde, ẹ máa gbé fùrọ̀ bàbá ńlá yín jáde. Tẹ́ bá ti ṣe, ẹ̀yin náà lẹ́ ń kó gbogbo òwò yín jáde. Àwọn ọmọ bá yín place, àwọn èèyàn ọmọ bá yín wò, wọ́n sì máa sanwó ìhòòhò ìyá àti bàbá yín tí wọ́n ń wò. Nígbà tọkọ tìyàwó tún mẹ́nìkan sẹ́gbẹ̀ẹ́ wọn tẹ́nìkan mọ́ bára wọn sùn, wọ́n jọ ń bára wọn sùn, tán gbé sáyé nìsín, sáyé ọba wọn wò, ṣé wọn mẹ́kọ̀ọ́. Àwọn ìyá àgbà yà kan náà sì tún wà nínú yàrá kan tí gbogbo wọn ti jókòó tán tó ń pera wọn lọ́kọ̀ọ̀kan níbi tán gbé ti ń pè bó ló ṣe sùn sí ọ, irú oorun wo ló sọ, irú ọ̀rọ̀ wo ló sọ. Àwọn eléyìí náà, àwọn ọkùnrin omi ò ló fò, àwọn náà tó jókòó, àwọn náà sọ ẹ jẹ́ kẹ́mi náà sọ tèmi, ẹ jẹ́ kẹ́mi náà ṣe kíní kan. Where is the moral? You can see what artificial intelligence is all about. So I believe in nature, the natural thing. I believe. Èyí kọ̀rẹ́ kẹ́mi báyìí mo ti yọ ọ̀kan níbẹ̀ láti 1983. Kò sí báwọn èèyàn ṣe fún nínú àwọn ọ̀rẹ́ mi tó máa ti sọ pé kí n replace ẹ̀, mi ò ní replace ẹ̀. Ìgbà tó wọ́ Ọlọ́run tó nígbà tí ó ṣe mọ́ nìyẹn, ẹ jẹ́ kó máa lọ. Eléyìí ńkọ́ ẹ̀mọ̀ ìgbà tó ti wà ń bẹ, tó ti wà ń bẹ yíyọ. Tí mo bá fẹ́ di, mo lè di, but nature ni. Nígbà tó wọ́ Ọlọ́run bá pé kó kúrò nù, ìgbà tó fẹ́ ṣe láyé nìyẹn, ìyìn sì lè wá mú nǹkan artificial kí n lọ sí. That is it. Gbogbo kí ni AI tán ṣe, ìfi implicate wọn nítorí èyí tó ti nílẹ̀, mú kàn pile ẹjọ́ ni, mú pile torí pé I want to use it against them. Àwọn ni máa fẹ́ fi àwọn ẹ mọ̀ pé tẹ́ bá lọ sójú ogun, àwọn tó lọ sójú ogun, tẹ́ máa wọn fíìmù ogun lọ́pọ̀lọpọ̀ ogun, ẹ rí i pé nígbà tó bá ti capture ìlú kan àbí tó bá sọ pé àwọn tó bá ti lose ogun ẹ̀, ṣé ẹ ò kí ń rí àwọn tó kó ogun tó pé wọ́n máa so ọwọ́ wọn sẹ́yìn tàbí kán so ọwọ́ wọn síwájú tí wọ́n kó wọn nígbà tó gun parí nù. Àwọn tó jà against ìlú tí wọ́n kó ní gbogbo àwọn eléyìí, àwọn tá a fi parí ogun ni, tá ó kó, tá ò ní time kankan pẹ̀lú gbogbo wọn torí gbogbo wọn they are still young, they can run into exile. They are still young, they can run anywhere. So mi ò fi ní time pẹ̀lú gbogbo wọn. Gbogbo ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ kí o pera ní ṣe ọmọ Ògbómọ̀ṣọ́, òun bú kábíyèsí, òun bú àpèrè, so all these people we know how to do. Nígbà tí ebi páláyé ibì kan, ṣé kò sọ pé òun ṣe Christianity mọ́? So wọ́n wà nílùú Islam ni ó débẹ̀ nítorí wọ́n ń ran kọ́mọ béèbù ni. Nígbà tó bá dá ibì kan yóò béèrè lọ́wọ́ wọn, ṣé àwọn tó tọ́ lọ rí bá bẹ̀ sọ̀rọ̀ pé wọ́n gọ̀ ni, àwọn tó wá bá sọ̀rọ̀ pé wọ́n gọ̀ ni, wípé ọwọ́ á bá wọn, ìwọ wá fẹ́ dípọ́ gba góòlù pé wọn náà mọ̀ fún lówó, ọmọ fún nìkan. Ọmọ iye àwọn ọmọ tó ti wà ní online tó ti ń béèbù ní Facebook tí wọn ò rí nǹkan tí wọ́n rí gbà nísìn. Ọwọ́ á rò pé it will continue like that. Àwa ń wòran ni season film lọ́rọ̀ yín, àwọn òwò yóò sùn wa. I am just warning and I'm now pleading to Nigerian police forces.
èmi ń dá ọkọ̀ t'Ògbómọ̀ṣọ́ ni because I know the rules gẹ́gẹ́ bí nǹkan tó ti sọ fún mi káwọn t'Ògbómọ̀ṣọ́ mọ́ bá mi gbọ́ ọlọ́pàá ń bẹ ní láàyè kán máa wò kí wọ́n mọ́ bá mi gbọ́ wípé mo ń wọ́ọ̀nù wọn mo sì sọ sọ́ọ̀sì bí kíní yẹn ti ṣe ń lọ tán bá wá ní kì í ṣe bẹ́ẹ̀ tí àwọn bá lè bú mi mo bá lè mú mọ́ra tí mo bá bú àwọn náà tí àwọn ọmọ wọn bá lè mú mi tán bá lè bú mi tán bá expect pé kí n mú mọ́ra màá mú mọ́ra tí mo bá bú àwọn náà kò dín dandan mú mọ́ra torí pé àwọn náà pè wọ́n fún meeting ibi láti wá mọ̀ béèrè pé kí ni meeting tán ṣe nígbà náà. Is it for peace? If it is the meeting of peace, just because àṣírí tí Yunusa ṣe ó tú láti Kaduna ó bọ́ sí wa lọ́wọ́ asọ́fáyékáyé ọgbọ́ a tún fẹ́ bẹ̀rẹ̀ another chapter of oríire ọ̀dà oríire fọ́ oríire wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ èmi oníbà yẹn ṣe gbogbo lẹ́yìn I am matured and sensible than àwọn ọ̀gá wọn tí wọ́n kó wọn kálẹ̀ káàkiri tó wọ́n bá ní ọpọlọ tí wọ́n bá ní làákàyè tí làákàyè wọn bá ti yòrò tí wọ́n bá bẹ̀rù alájọbí tí wọ́n bá bẹ̀rù alájọṣe tí wọ́n bá bẹ̀rù alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá bẹ̀rù ẹ̀sìn Islam lórí tó sùn ká máa ṣe lórí òdodo tí wọ́n bá bẹ̀rù gbogbo nǹkan báyẹn ni kò lè yẹ ká lè tó bá wọn níbi ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí náà lórí bẹ́ẹ̀ kábíyèsí fún more than a month now. After going to beg kábíyèsí, does anything change? Because they are fake. Nothing change. Kí ló fàjà yín pẹ̀lú kábíyèsí? Kí ni nǹkan tó fàjà yín? Have you rectified it? Ọ̀la ni wọ́n lọ sí court ní ìsìn bí àgbà tẹ́ bá fi wọn wo fídíò yìí ní sáà mọ̀ pé lónìí wọ́n wà ní court. Have you rectified it? Instead of doing that, ẹ tún wá ní káwọn ọmọ yín tó bẹ̀rẹ̀ sí mọ́ jáde pé èébú tuntun ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ competition kan mọ́ búrẹ́ láti lọ́wọ́ láti lẹ́wọ́ ẹ̀mí òkè ń kọ́ sí competition yìí pẹ̀lú ta ni mo fẹ́ ṣe competition èébú. Wọn ò fi kọ́ mi náà wọ́n bá tẹ̀ wá fi kọ́ mi sí ọjọ́ orí mi pẹ́ pẹ̀lú gbò mi ní ìsìn máa sọ pé orí rẹ̀ ọ̀dà orí rẹ̀ fọ́ kíní kan ṣe kíní lẹ́yìn kí wọ́n yàn lépè tí mo sì mọ̀ pé kò ní bọ́ọ̀lẹ̀ lásán torí pé alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ wàláì mo ti sọ kíní kan rí tọ́kan nínú àwọn èèyàn wa tó ń pé kí n mọ̀ wò lè sọ́jà kí n lójú mo fi wà báyìí mo sọ sórí platform ni èmi fúnra rà ni mo rí ibi tí mo gbé ti lójú oorun tí mo gbé ti dọ̀bálẹ̀ kí bàbá wa kábíyèsí àná tán sì wá sórí yín báyìí tán sì gbé ọwọ́ wọn gbé kíní ìrùkẹ̀lé mi lórí báyìí tán sì ń súre fún mi wàláì tàláì èmi pẹ̀lú ọmọ mi àjọ dọ̀bálẹ̀ báyìí tá a fún tán sì gbé wọ́n làwọn tó mú ẹsẹ̀ báyìí wọ́n tó fi síbi ẹ̀yìn báyìí láti pé kò fi straighten ẹ̀yìn mi àbí pé mo ní problem ẹ̀yìn ẹni pé mo sọ lọ́rọ̀ láti fi straighten ẹ̀yìn tí mo gbọ́ ká tó mi and I feel mo fi Ọlọ́run ọba tí mo ń sìn mo fi búra fún yín nínú àwọn èèyàn tó bá wo fídíò mi wọ́n lè mọ sọ pé mo sọ kí níyì àwọn làwọn sọ fún mi kí n má mọ sí gbogbo nǹkan tí mo bá ti rí náà ni màá mọ sọ tí bàbá wa kábíyèsí he came to me tí mo dọ̀bálẹ̀ lé wọn èmi pẹ̀lú ọmọ mi àtàbúrò rẹ̀ first born mi tó wà ní school àtàbúrò rẹ̀ tí kábíyèsí gbérù kẹlẹ́ mi lówà tí wọ́n ṣàdúrà fún mi ṣọ̀wọ́n àná. So from then egun mi tún gorí egun ni lórí nǹkan tí mo ń ṣe pé àpèrè ìlú Ògbómọ̀ṣọ́ ni mo ń defend and I will not stop doing it. Islam ni mo ń defend mi ò dé níyẹ defend ẹ̀ mo ti sọ fẹ́yìn ọlọ́pàá títù Ògbómọ̀ṣọ́ náà wọ́n ní kí n lọ sọ fún mi ò ní kọ̀wé sí yín torí pé nígbà tẹ́ bá ṣe tó tẹ́ bá fẹ́ mú mi ẹnìkan ní ó kọ̀wé wá fún yín tẹ́ sọ pé torí rẹ̀ fẹ́ wá mú mi nígbà tẹ́ fẹ́ sọ pé ẹ fẹ́ wá ìjókòó àlàáfíà ẹ ò kọ̀wé sẹ́nì kankan torí pé mi ò ríwèé mo sì lè sọ fún yín but èmi ní fọ́tò ìgbà náà tẹ́ fi parí yín ni mo ti ṣó síwájú yẹn nígbà tẹ́ ṣe mítìn tẹ́ náà wà àlàáfíà ẹnìkan kò gbọdọ̀ bí ìbú ìní wọ́n ti bẹ̀rẹ̀ yẹn pẹ̀lú àwọn tẹ́jọ́ ṣe mítìn I wasn't there so tó bá wá jẹ́ pé anything I can still use the video I can still use the picture against anybody pé ṣé meeting tẹ ṣe ń jọ náà tí ò jẹ́ kẹ́ ẹ pè mí náà ni pé torí pé ẹ ṣe meeting pé kí wọ́n wá lọ kàn lọ́ọ́ rí mọ́ bú mi ni my lawyer can ask that question tó kí ló fà tẹ́ fi pè mí areas of date fún mi ní lájọ schedule kì í pé mo fẹ́ jókòó kí n mọ bà wọ́n lọ́wọ́ láti bó síbò but so that all of us will have community wo ló jáde lẹ́yìn ìgbà tẹ́ parí meeting yẹn tẹ́ send us everybody pé lágbájá gbà àfẹ́gbọ́n nǹkan báyìí nílùú Ògbómọ̀ṣọ́ àwa làáfíà fúnra wa so which means we don't know what you discuss in the closest gbogbo àwọn ọmọ yìí ọmọ nǹkan kan orí inú ẹmu ni wọ́n wà nínú ọtí àtìlánù ni wọ́n ń bá kálẹ̀ káàkiri I am not stopping them from what they are doing I cannot stop them mo kàn kìlọ̀ ni torí tẹ́lẹ̀ pé lọ́ba ní ká ti lè sọ̀rọ̀ jù nígbà tó rí wọn náà tó ń bú wọn nígbà tó ń bú mi ní ìṣẹ́ òní sọ̀rọ̀ you are not ready to stop them. I want to agree that that's the price I have to pay and that is going to make me to come and say more and more láti sọ̀rọ̀ jáde I don't have the intent of coming out to come and say something today
don't have the intent. But I'm on my retirement. So the little that comes in for me, it's okay. That's if you run life me. I enjoy what I'm doing. That's if you protect you me, my life I'm enjoying it. So that is that. Lórí àwọn ọmọ yìí àtàwọn tó ń rán wọn níṣẹ́. Then come to Aima. Robert Aima. Sometimes ago, mo ṣe fídíò tí mo bẹ̀yìn tí mo ní ó yẹ kẹ́ make sure pé ẹ tún ìjókòó Robert ṣe in such a way tẹ́ fi máa watch àwọn tó máa ń jáde ní online kélé yìí ó gbólé tó yẹ pé ẹ ò lè gbé òfin kan jáde tó yẹ pé ẹ lè máa sanction gbogbo àwọn tó bá ṣe lórí lẹ́yìn tó fi jẹ́ pé àwọn ò lè lọ rí pa àwọn ìyá láyà wa lẹ́kún àwọn bàbá wa kan lẹ́kún nínú sàárè kò ní sí níbẹ̀ mọ́ àwọn ìyá mi ò mọ nǹkan kan wọ́n kàn déédéé rí wọ́n dé wọ́n á gbé ọmọ ní ọba máa sunkún kálẹ̀ káàkiri kò ní mọ̀ pé ọmọ tó mọ̀ ń sọ lórí social media ni tí àwọn ìyá yẹn tí wọ́n dá ẹ̀sán sí wọn lára ẹ jẹ́ ká make sure pé a contain gbogbo kíní yẹn nígbà tá a contain rẹ̀ ó débi stage kí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé ayé jáde kí ni nǹkan tó sì mú tí kíní wà ń bẹ tó fi ní rí bẹ́ẹ̀ ni pé torí wípé a rí òdodo àwòsọ òdodo ẹ bá mi wo fídíò yìí. ọ̀tọ̀ ni kéèyàn ṣòfin ọ̀tọ̀ ni pé n tó bá ṣẹlẹ̀ but mo sọ fún yín pé justice for and by Muslims inú mi dùn pé àwọn Muslims wà sensitive wọ́n dẹ̀ lè tẹ́ nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n á tètè but ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ irọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ circumstances ló ń fà má dẹ̀ kò sí nǹkan tí èèyàn lè fún mi tí máa fi compromise Islam tàbí tí máa fi kí ni onítàn fẹ́ fún mi but a gbọ́dọ̀ máa sọ òdodo máa ṣe mẹ́ta nù tó ṣe ìkan wà tí àwọn èèyàn circulate pé ó sísẹ ẹnìkan wọ́n ní kó ṣe ìjáàbù nígbà tí ò wá ṣe ìjáàbù wọ́n wá ní kò gbọ́dọ̀ number one kò sí ẹnìkankan lọ́dún yìí ẹni tó bá mọ ẹnìkan kó sọ anywhere including Ìbàdàn àti Èkó àti Ifẹ̀ tó ti ṣẹlẹ̀ tí wọ́n dá ẹnìkan padà pé kó má ṣèdánwò ẹnìkan ṣo ni mo ní ká ẹ mú wá and I'm talking because I'm in position to know tẹ́ ẹ bá lè mú ẹnìkan wá ẹ lè rí àwọn episode mẹ́tẹ̀ẹ̀ta tó ṣẹlẹ̀ ti Ìbàdàn mú lọ bẹ̀ physically n tó dá wàhálà tìbàdàn lẹ̀ lórúkọ tí school yẹn ń jẹ́ tí àwọn èèyàn rò yí pé Christian establishment ni ẹnìkan kọ́mọ́nà kan lásán ọmọ tó ń jẹ́ Elizabeth àbí kí wọ́n forúkọ ẹ̀ ọmọ ọdún 5 ni ẹni tán forúkọ ẹ̀ sọ sẹ́ńtà yẹn mo lọ bẹ̀ ní tó tírígà kìíní yìí ò ju pé ọmọ obìnrin kan nínú àwọn civil defence ló dé ẹnu ọ̀nà ló sọ yìí pé kẹ́ ọmọ tó wé ìjáàbù ó sọ fún ọmọ yẹn pé kó wé ní scarf kó yọ kó which is wrong kò sí tó ní kí ọmọ nítorí ṣe fíẹ́lì síbẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ni pé tó bá fẹ́ search kó lè search àwọn èèyàn náà fi yan obìnrin sí ẹnu gate wọn ò ní bó dẹ̀ ṣe sọ fún ọmọ yẹn lọ́mọ yẹn bá yọ scarf yẹn ló bá wé báyìí nìkan tiẹ̀ tún ṣe interpretation pé ní tí mo lọ ọbẹ̀ láti lọ béèrè lẹ́sẹ̀kẹsẹ̀ ni commandant Ọ̀yọ́ state ló remove ọmọbìnrin yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ kí àwa gan tó civil defence ló remove ẹ̀ ọkùnrin tó níbẹ̀ yẹn níjọ́ tó ń bá mi sọ̀rọ̀ mo sure pé ó dàbí pé ọ̀gá ẹni tó dó ìyájọ́ lọ́bẹ̀ ńjọ́ náà ni nígbà tó ń bá mi sọ̀rọ̀ ó ya picture ẹ̀ nígbà tó ń bá mi sọ̀rọ̀ ó fẹ́ lè máa sunkún ó ní àwọn èèyàn ò bá òun sọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ rí láyé òun pé òun ò dẹ̀ mọ̀ nǹkan kan òun wà nú ilé ìgbà tóun máa jáde lòun gbọ́ pé ọmọ tóun forúkọ ẹ̀ sọ kínní nì tóun fi sọ skul nì òun kí lòun jẹ gbogbo èèyàn tó ń bá òun lò láyé mùsùlùmí ni wọ́n pé gbogbo ẹni tó bá òun rabi tóun wá ìgan muslim ni kí lòun wá fẹ́ antagonize Islam fún ó ṣẹlẹ̀ within 5 minutes ẹ lọ wo gbogbo kínní yẹn ẹ̀ẹ́dẹ̀ rí i pé ọmọbìnrin yẹn ń ṣàkóso pé mi ò ní kí lè fẹ́ ní iyọ̀ kínní fún bọ́n ṣe ní kó ó dẹ̀ yọ ó dẹ̀ wé ní scarf ó dẹ̀ wọlé lẹ́ẹ̀kejì ó lọ ṣèdánwò ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń ṣò mo tún pè wọ́n pé kí ló ṣẹlẹ̀ l'Àbújá ní tó ṣẹlẹ̀ ń bì yẹn ni pé ọmọ yẹn wọ́n ní center 1 wọ́n ní center 2 ọmọ yẹn wá lọ sí center 1 láti lọ ṣèdánwò ẹni tó hẹ̀dí Ìbàdàn tá à ń sọ yìí ìkànnù yìí ni
mi ò kàn fẹ́ dárúkọ ẹni tó ṣe Arabic and Islamic Studies ní technical officer tó wà ń bẹ̀ ó dẹ̀ sọ fún mi pé n tó ṣẹlẹ̀ ní níbẹ̀ ẹni tó ṣe Arabic and Islamic Studies ní technical officer ti Ìbàdàn ti Ìbàdàn ẹlẹ́ẹ̀kejì ní ti Àbújá ó lọ sí center 2 nígbà tó yẹ kó lọ sí center 1 bọ́dẹ̀ ṣe wo kíní ẹ̀ rí pé ó kọ̀ yí padà ó dẹ̀ lọ wọ center 1 ntẹ́mi mọ̀ nìyẹn tí wọ́n bá mọ nǹkan míì nípa ẹ̀ o àgbàtà rẹ̀ bí àwọn yẹn léèrè ó ní center 1 òkè fídíò ohun tó ṣẹlẹ̀ rèé kí ni èèyàn máa tó ń torí ní social media ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ń ṣẹlẹ̀ nípa ẹ̀ o ẹlẹ́ẹ̀kẹta. ẹ má bínú pé mo mú ọ̀rọ̀ education ní Nàìjíríà mo mú wọlé ẹni tí ó bá mọ̀ gangan yóò pé kí ló léyìí wá jọ kí ló léyìí wá mean pẹ̀lú nǹkan tó play ẹ jẹ́ kí n analyze ẹ̀fìn kẹ́lẹ́ máa tó mean ṣẹ́rẹ́ ẹni tó sọ̀rọ̀ tán yẹn Professor Olóyèdé nìyẹn in tó jẹ́ kọ́rọ̀ yìí ọkàn wọn ni pé it's very very saddening and disheartening ó jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn láti pé kí Professor Olóyèdé kan máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí àṣẹ ẹlẹ́tànjẹ ni wọ́n ẹ̀yin ọmọ wọn kẹ́ jáde sí mi o àṣẹ ẹlẹ́tànjẹ ni wọ́n àṣẹ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde lórí pé ká wà lórí òdodo ká mọ́ gbé ntí ọba jí ntí ọba dá ká mọ́ gbé wọnú social media ká mọ́ fi òdodo ká mọ́ fi rọ́ọ̀nì nǹkan tá à ń bá fi rọ́ọ̀nì nǹkan tá à ń ṣe ní o ṣe pé ọmọ ọlọ́mọ kan tó lórí ṣe wáyẹ́kì àbọ̀ lórí ṣe jáàmù bàbá kan kí ni ìtumọ̀ tí mo fi sọ tí mo fi dàrẹ́ ìtọ̀rọ̀ ẹ̀ sí wọn the same Olóyèdé yìí àwọn ni wọ́n lórí jókòó lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ wípé Supreme Council for Islamic Affairs ìlú ránṣẹ́ pé wọn tó fi jọ pé ká mọ̀ bọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ ká mọ̀ bọ̀ wá sí what do you call it Ìlọrin Alhaji Monsuru also stated it wípé wọ́n pè wá ṣẹ́tìrí nísìn evidence pé wọ́n pè wá nìyẹn pé Supreme Council wọ́n tó pè wá àwọn náà ni wọ́n lead ẹ̀ tá a fi sọ ẹbí wọn léde pé kí ni result tó mú jáde níbẹ̀ yẹn tó fi di tá a fi sọ̀rọ̀ yìí nígbà wọn ṣe ṣiṣẹ́ lórí pé àwọn fẹ́ pọn Yunusa tá a sọ fún wọn pé kí wọ́n pọn ibẹ̀ náà ti lọ rí kó sọ́wọ́ o ẹni tí kò yẹ ká lórí gbẹnu sí máìkì níwájú rẹ̀ wọ́n lórí gbẹnu sí máìkì níwájú ọkọ rẹ̀ tí jẹ́ Ọ̀ṣọ́mọlé ẹni tí ọmọ nǹkan kan nínú ìwé tó bẹ̀rẹ̀ sí nà wọ́n lẹ́gbàá ọ̀rọ̀ lórí nǹkan tí ń lọ lórí ọ̀rọ̀ Yunusa why I'm doing this ni pé mo rí pé ibi tó gbé ti ń sọ̀rọ̀ ẹ̀ láàrin àwọn aláàfáà náà ti ń sọ̀rọ̀ inú kálukú ọmọ ọdún pé ọmọ yẹn Allahu Akbar brother wa nínú ẹ̀sìn ni ọmọ ẹ̀sìn ó mọ̀wé ọ̀gá ni ẹ tún wá wò ó tún jólódodo ẹ wúrọ̀ ọ̀rọ̀ tí ń sọ wọ́n wà máa rí gẹ́gẹ́ bí role model nǹkan tẹ̀ ń dẹ̀ ń sọ kò dé wá bá nǹkan tẹ̀ ń ṣe lábẹ́ ìsìláàmù mu ẹ wá lérò wípé nǹkan tẹ̀ ń sọ ẹ wá dúró àwọn ọ̀rọ̀ tẹ̀ sọ wípé àwọn kìrìsìtẹ́nì ṣe tí kìí ṣe ti bàjẹ́ ẹ wo èyí tẹ́ tún sọ tó pé àwọn mùsùlùmí ló ṣe ìbàjẹ́ lábẹ́ rẹ̀ ẹ̀yin náà tún jókòó ẹ̀tún kín ìbàjẹ́ nídìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ adé more than a year nísìn tẹ́ dà wá láàmú ẹ lọ ẹbọ débi pé Dr. Awa àwọn náà wà níbi mítì yẹn àwọn olówó tí ń fowó ṣàánú gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ ti ṣe wí táwọn sì sọ pé tó àwọn náwó lórí Yunusa ní kí n sì torí kankan ló jẹ́ àwọn náwó lórí Yunusa tó pé Yunusa wà very blunt nínú ọ̀sán tí ń jòdòdó ọ̀rọ̀ àwọn sì mọ fẹ́ tí bá mọ sójú tó bá wà blunt àwọn ọmọ rí láti bí kankan but just for that yìí pé ń protect Islam ni sí gbogbo ọ̀rọ̀ tí Yunusa sọ yìí so ń protect Islam ni tán fi ná owó lé lórí tẹ́yìn yìí fi sọ pé wà lórí òdodo lè dìmú òdodo lè ń preach yìí sí tẹ́ ń bá wọn preach òdodo fáwọn èèyàn wa kí lè ń preach fáwọn èèyàn tó yẹ pé you are doing something else. I see you as a role model. I see you as a model. You are not my role model anyway. More admire you cannot even be my role model. You cannot be. I always stay with the truth and nothing but the truth, and the most honest and the most sincere people in the moment do pẹ̀lú wọn. Nígbà tí mo sọ àwọn nǹkan sókè nígbà tí promotion fẹ́ dé bọ́mọ Yorùbá tí ó yẹ pé wọ́n joyè kan ní wọ́n gba kínní kan ní ministership wọ́n ṣe kínní ọwọ́ ajẹ́ pẹ́ẹ́nu mi ni wọ́n ti mọ jáde ní fídíò tí mo ṣe nígbà náà táwọn ọmọ yẹn kan jáde sí mi but I was able to give them some answer lábẹ́nu mo fún wọn ní nǹkan mo lè defend ẹ̀ irú àwọn ọ̀rọ̀ tẹ̀ wọ́n kò dára tó ẹ̀yin ní ìsìn ẹ̀ ń sọ̀rọ̀ sincerity ẹ̀ ń sọ̀rọ̀ honesty ẹ̀ ń sọ̀rọ̀ integrity fairness and justice ẹ̀ ń sọ̀rọ̀ integrity wo ló wà lábẹ́ ń tẹ́ ṣe nígbà náà ní ìsìn tẹ́ wá fake àwọn èèyàn ẹ̀ fi lábẹ́ Islam ẹ̀ sì fake wa ẹ̀ mú àwọn ènìyàn lẹ́ni wọ́n wá láti north wọ́n sáré wá
sílé wípé lórí kíní yìí ẹ ò wá tí ì lè rí result yẹn mú jáde títí tó fi di pé a tó fi wá lọ sí court. èyí tí mo fi gbé ọ̀rọ̀ wọn sí ní kẹ́ẹ̀wò pé kẹ́ẹ̀wò rúurọ́ tá a mọ̀ pa fúnra wa kálẹ̀ káàkiri islamically tá a bá ti sọ̀rọ̀ ní sẹ́pẹ́ wọn à ń bú mùsùlùmí. Islam sọ pé ká mọ̀ parọ́. Islam fún wa ní chance pé ká mọ̀ parọ́. ẹni tó bá ti pẹ́ bábá tí máa ń parọ́ tí máa ń ṣètè tí máa ń ṣe kí ni ẹ check ẹ̀ dáadáa. ẹ̀sìn rẹ̀ ó wọ́ ìgbọ́lọ́run rẹ̀ gbọ́ lójú ọ̀nà ti Islam ó wọ́ gidi gan. tẹ́yìn bá lè sọ ọdún kan tẹ́ ń sọ yìí mo wá bí yín léèrè pé after your findings intẹ́tòrí rẹ̀ jókòó ṣé tòótọ́ láàrin yín pẹ̀lú Ọlọ́run Supreme Council for Islamic Affairs ní kẹ́ ẹ ṣe kíní ẹ̀ abẹ́ kan sí kangaroo sitting ni tó bá jẹ́ kangaroo sitting lẹ́ ṣe ẹ̀yin nu Ọlọ́run èpè kọ́ ni. tó bá jẹ́ pé Islamic Supreme Council for Islamic Affairs ń ló ràn yín láti pé kẹ́ wá ṣe meeting yìí níbo lẹ fi result yín sí torí result irú títí ó yẹ kó lè supersede any other result ó yẹ ká lè lo result yín ipe nígbà tẹ conclude ẹ sọ fún ìlú pé kí ìlú ojú ọmọ lọ ìlú sì takú ẹ̀yin court ìwé ní dísì tá a fi ní kí ìlú ojú kọ́ máa ṣe ni tí ìlú sì fi takú ẹ̀yìn ẹ̀wò kẹ present ẹ̀ fún wọn ní court tàbí pé a rí pé Yunusa yìí àárọ̀ go ọwá lóhùn ọ lọ lójú méjèèjì nísìn ẹ ò fẹ́ bàjẹ́ ní ẹ ò fẹ́ bà lọ́dọ̀ oru ti tèmi yìí ẹ ti bàjẹ́ láti jẹta ní tí ìráyè láti jáde sí yín ni tọ́lọ́ fi wá mú yín tí mo fi wá rí fídíò yìí online. mo ti kọ́kọ́ rí fídíò kan tí mo fẹ́ sọ̀rọ̀ rí lórí fídíò bí tẹ́gbẹ́ tí ń kọ̀ndẹ́mù àwọn èèyàn nìbàdàn tẹ́gbẹ́ ń kọ̀ndẹ́mù gbogbo àwọn afá yẹn nígbà tẹ́ kọ̀ndẹ́mù wọn títí lọ títí nígbà wọn yìí lọ ìpè ìtàwọn míì ṣe but kò clear ẹni tó ju fídíò yẹn sí mi I am not all that clear kò clear lójú mi so I don't want to take it that it's you but èyí tó clear fẹ́mi dáadáa jù ìlú wípé ẹ pè wá lọ sí Ìlọrin ọjà sí kọ ẹ wá dé ní ìsìn ẹ wá ń sọ̀rọ̀ integrity ẹ wá ń sọ̀rọ̀ sincerity ẹ wá ń sọ̀rọ̀ equity and justice. Ibo ni equity and justice, ibo ni integrity wà lára nǹkan tẹ́ ṣe nínú nǹkan tẹ́ ṣe pẹ̀lú wa. It's painful tí kò bá dùn everybody ó dùn mí torí pé I remember wípé torí pé àbòsí tẹ́ fẹ́ ṣe lórí ìrìn àjò yìí náà èmi tí mo kọ̀wé tí kíní fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ you did not allow me to go inside that place láti pé kájọ ṣe. You think I'm joking? ẹ̀yin ẹ̀yẹ bá mi wo fídíò yìí. Fine. Bó lẹ wà gan ẹ ti kúrò lọrin ni. Òjò tó ń fọ́nà. Àwọn èèyàn wá ń jubilate nù honestly jubilate nù. Ṣé tí mò ń jó níta ìta ni mo wà níjọ́ náà so I know what I'm saying tí mo fi ń tó òjò ń rọ̀ òjò fẹ́lifẹ́li tí mò ń jó because ẹ ò fẹ́ kémi ọ wà ń bẹ̀ àmọ́ náà mú yín mo lọ́mọ láàrin yín gbogbo bẹ́ẹ̀ tí ṣe ń ṣe ló ń tẹ́ẹ̀sì mi níta tí mò ń rí mo sì fi hàn àwọn èèyàn mi iṣẹ́ rí nítorí tó ti sọ ní lágbájá ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ní tó sọ ní tí kìíní ṣe ní is it not Nigeria for you? Hòtẹ́ẹ̀lì tẹ bá fẹ́ lò kò sí ìyálà ìyá security tẹ bá ní àwọn staff tó wà ń bẹ lálò bẹ́ẹ̀ lè rí gbogbo wọn mú tán ẹ bá ní ẹ sanwó fún gangan ẹnìkan kan ò gbọdọ̀ sọ̀rọ̀ wọ́n tún mú mi wá bó bá jẹ́ pé àwọn èèyàn náà ni wọ́n sì tún mú wá kò sí secret kan mọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà nínú àwọn ẹtẹ́jọ́ jókòó ní ti ń sọ nǹkan sí wa pé yín ti ń lọ not to even talk of ngbà mo ti mọ̀ pé hòtẹ́ẹ̀lì yẹn not to even talk of àwọn tó wà nínú hòtẹ́ẹ̀lì yẹn tẹ́mi gan náà ti sáré wọn pé ẹ ò mọ tí done ní nípa I'm done. ọ̀pọ̀lọpọ̀ mafia films ni mo ti wò I know how to tackle people like you kò tán bí nìsín gbogbo ń tẹ́sí nìsín result ẹ̀dá nìsín eléyìí náà will go into record of what you have done in life torí pé ọ̀rọ̀ tí mo tó yẹ kí n jáde sí yín is painful position tẹ́ fi ìlú Ògbómọ̀ṣọ́ sí tó yẹ pé ẹ ò lè jáde nísìn kẹ́ lè protect ìtẹ̀lẹ̀ believe lé lórí ẹ̀yin sọ nísìn pé ẹ̀yin defend Islam pé kò sí nǹkan kan tẹ́lẹ̀ fún yín tó lè fi change kí ló change mind yín pẹ̀lú ọ̀rọ̀ tó Ògbómọ̀ṣọ́. No any Christian kò sí Christian tó dá sọ̀rọ̀ and then wọ́n ẹ̀yin Christian láti ẹ̀yin ìtàn meeting tán ṣe kọjá à ń wọ́n yín ni kí ipá fẹ́ gbógun tì yín torí pé korúkọ yín mọ̀ bàbá jẹ́ là ń fi ń bẹ̀ yín ni kọ́ ẹ mọ́ jẹ́ kí n wò pé báyà mọ̀ wọ́n ni pé mo fẹ́ bá yín jà ẹ dákun mi ọ̀jà mọ̀ ń bẹ̀ yín ni ẹ má jẹ́ kí èèyàn ràn nínú wa kán kó ràn títí wa kán kó ràn yín. tí wọ́n bá ti gbé ọ̀rọ̀ wa bá yín ẹ sọ fún wọn pé kí lẹ́sìn yín wí ẹ lọ́ọ́ rí sọ nípa ti tẹ̀sìn yín àwọn òní nǹkan tá a lè sọ nínú yín ẹni tó bá ní ìdìrànlọ́wọ́ tẹ bá fẹ́ ṣe fún bá gbé tó wó ni àbí nǹkan kan tẹ fẹ́ fún ẹ ṣe fún àmọ́ ẹ wá lọ bá mi bẹ̀bẹ̀ kí la fẹ́ ṣe ìǹtẹ́ ẹ̀ bá jẹ́ gbà ẹ má fi lọ ọmọ làkejì ẹ má jẹ́ kí wọ́n fi kọ yín lọ́rùn mọ́ bẹ́yìn lórúkọ Ọlọ́run ẹ má bínú o torí kọ́ wọ́n dàbẹ́ ni pé ẹ lọ́ba ní káàkiri nǹkan tó mìíràn no
mi ò sí ẹlẹ́yàmẹ̀yà o, I respect every religion. Tẹ́ bá ṣe tí ọba dá religiously máa sọ fún mi pé ṣe tẹ́ tí ò dá ni, tẹ́ bá ṣe tó dá, this is me for you. Bọ́tà mi bá ṣe nǹkan tó dá máa yìn, bọ́dẹ̀ mi bá ṣe nǹkan tí ò dá máa bá wí. And that is what I learn from my own faith, from what I believe on. Bàbá wo Olóyèdé, kó tó di pé ikú ọ̀ka yín mọ́, kó tó di pé ikú ó mú yín, ìǹtẹ́ bá jáde ní Ìlọrin, báwo tiẹ̀ ní ìlú mọ́, ẹ sọ fáyé kí gbogbo ayé ọba wa gbọ́, torí gbogbo ayé ló gbọ́ pé a ti lọ sí Ìlọrin. Torí ní ìṣẹ́bà Alhaji Monsuru ṣe ń sọ níbi tó gbé tí ń sọ̀rọ̀ pé wọ́n tó pè wá, Supreme Council tiẹ̀ tó pè wá, ṣé ńgbà tí Supreme Council pè wá ṣé wọ́n ní kí Yunus ọmọ ṣe lọ ni, ṣé wọ́n ní kọ́ mọ ṣe lọ ni, wọ́n ti fi kọ́ yín lọ́rùn. Ẹ jẹ́ ká yọ ọmọ nǹkan tẹ́ ẹ mú jáde ńbẹ̀, bí kóòtù ọba tiẹ̀ mọ ṣe tiwọn, a ó mọ rí result yẹn náà tá a máa attach ẹ̀ mọ́nú àwọn nǹkan tá a máa ṣe, wípé kódà kẹ́ ẹ lè bá a mọ̀ lásìkò ìgbà náà. Supreme Council for Islamic Affairs ibi tó bọ́rọ̀ ara wọn dé nìyẹn. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ believe, tẹ́ ẹ fẹ́ fara kọ́ńtọ́ jẹ́ north, wípé north fẹ́ mọ fara kọ́ wa ló nílẹ̀ Yorùbá, sáwọn náà wọ́n sọ pé wọ́n lóṣù kákìrún ànígbà àní ṣe kínní, àmọ́ àwọn náà wọ́n lè ran yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí, àwọn náà lè ran yín pé kẹ́ wá máa sọ Ògbómọ̀ṣọ́. Ẹ ṣe tí láti fẹ́ fi ṣé àwọn náà sọ fún pé kẹ́ máa announce tó ṣẹlẹ̀ pé bóyá ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Ibi tẹ́ gbé ti mọ̀ pé àwọn nọ́ọ̀sì àwọn náà wọn ò gbàgbọ́jẹ̀, ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ sí Fantani ní ìsìn ní Gọ́ǹbẹ̀, ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ káàkiri religiously, gbogbo tó ti sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dé tó tún go contrary to that, tó fi lọ rí kórè ara ẹ̀rọ gbónú politics, gbogbo rẹ̀ náà ti ń lò against ẹ̀ ní ìsìn. Ẹ ti gbàgbé ni internet town way ni mo sọ fún yín, kò ní gbàgbé anybody lórí tí kálukú bá ṣe. Tẹ́ bá rí túnṣe, ayé ò ní gbàgbé yín. Tẹ́ bá sì bá báyìí lọ, a ó padà sọ wípé àwọn Olóyèdé náà lọ rèé pé ìjókòó kangaroo, ṣùgbọ́n àríbi tán yanjú rẹ̀ sí. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.